Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Ládùúgbò mi for my area. Ẹ̀yin olólùfẹ́ fíìmù Ládùúgbò mi for my area, ẹ tẹ subscribe button láti wo apá kẹta fíìmù Ládùúgbò mi for my area. Ẹ má sọ pé mi ò sọ fún yín o, àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify yín tí apá kẹta fíìmù náà tí ó bá jáde o. Ẹ má sọ pé a ò sọ fún yín o. Àǹfààní tẹ́ ò máa rí ni wípé nígbà kan sí i a ó máa notify gbogbo yín tí apá kẹta fíìmù náà tí ó bá jáde o. Àwọn subscribers wa nìkan àwọn la ó máa notify. Tó bá rí bẹ́ẹ̀ ẹ tẹ subscribe button láti wo apá kẹta fíìmù náà. Lónìí a máa sọ̀rọ̀ nípa òṣèré àti kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kẹta fíìmù náà. Mo lérò pé púpọ̀ lára yín ti wo apá kìíní àti apá kejì fíìmù Ládùúgbò mi for my area. Apá kẹta fíìmù náà òun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí. Òṣèré tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù àti nǹkan tí ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kẹta fíìmù náà ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa ní ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Lórí eléyìí gbogbo wa màrí ó tún dọjọ́ míì ọjọ́ rẹ̀ ó dìgbà.